dáa ju tíyẹn lè ṣe tọ́lọ́run ó sì sọ pé a ó kú sẹ́. Sururu tadkhulu ala muslimi. Sururun tudkhiluhu ala muslimi. Kó o máa rí ẹni tínú ẹ̀ ń bàjẹ́ tó wà lórí ìrònú tí sàn fọwọ́ lẹ́nu báyìí. Wa tudkhilu surura ala qalbihi. Ó wá kí ìdùnnú bọnú ẹ̀mí ẹ̀. Ó kí ìdùnnú bọnú ẹ̀mí ẹ̀. Nínú àwọn sẹ́tọ́lọ́run láìkì jù ó dé ní. Aw takidi ani udayna. Aw takidi ani udayna. Àbọ̀ ọ̀rẹ́ ni tí gbèsè ti fẹ́ lé kó ń lù. Ó wá ní kó má kàn tirẹ̀ wá. As-Sudani al-Afriqi al-Alami. Masha Allah. Ọlọ́run kò jẹ́ àrí bàbá wa Mọ̀lánà Sheikh Hamad Labeeb. Al-Labeeb. Al-Arba'i. Al-Arba'i. Ọlọ́run jẹ́ kí àrí wọn pẹ́. Ìjọba. Ó bá a sọ̀rọ̀ Ọlọ́run. Lódìdí Ìlọrin. Ó bẹ kẹ́ kọ́ nìkan ni bàbá. Wọ́n ní sùnmùrà ni. Pé kí ni? Kìnìún àgbà ayé Sheikh Labeeb. Ó ṣeun. Aláwọ̀ sáà wa Mariama. Kìnìún àgbà ayé Sheikh Labeeb. Aláwọ̀ sáà wa Mariama. Ó ṣeun. Kìnìún àgbà yìí. Bàbá ó ṣeun. Ó yóò bọ̀ rẹ̀ bí. Sallallahu alayhi wa sallam. Kìnìún àgbà ayé Sheikh Labeeb. Aláwọ̀ sáà wa Mariama. Kìnìún àgbà ayé Sheikh Labeeb. Aláwọ̀ sáà wa Mariama. Agbára mi lẹ́kẹ̀ ṣe wá sí o. Aláwọ̀ sáà wa Mariama. Bẹ́yà fẹ́ bí o fẹ́ Ọlọ́run ló fẹ́. Aláwọ̀ sáà wa Mariama. Sheikh Labeeb Ọlọ́run ló kún. Aláwọ̀ sáà wa Mariama. Kìnìún àgbà ayé Sheikh Labeeb. Aláwọ̀ sáà wa Mariama. Ìjọba wá sí Ọlọ́run ló fún. Aláwọ̀ sáà wa Mariama. Kìnìún àgbà ayé Sheikh Labeeb. Aláwọ̀ sáà wa Mariama. Kìnìún Labeeb Yúdà. Aláwọ̀ sáà wa Mariama. Bàbá oníṣọ́lá Sheikh Labeeb. Aláwọ̀ sáà wa Mariama. Kìnìún àgbà ayé Sheikh Labeeb. Aláwọ̀ sáà wa Mariama. Kìnìún àgbà ayé Sheikh Labeeb. Aláwọ̀ sáà wa Mariama. Aláwọ̀ sáà wa Mariama. Aláwọ̀ sáà wa Mariama. Òjíṣẹ́ Ọlọ́run bàbá làgbàjì. Aláwọ̀ sáà wa Mariama. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahi ar-Rahmanir Rahim. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول ياتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين زمرتي علي ونفسي لك من دون المراه زمرتي
أنت مرادي في الصباح والمساء أنت قد أحسنت صنعا لترى دون العناه أنت فخري في الأنام في أمامي وورائي لك دوما يقول شاكرا لك في العطاء وجزاك الله عني زمرتي خير الجزاء دائما أرجو من الله بالنبي بديع دياه فضله والعون منه لك من دون انتهاء وغفرنا لأبواجي يوسف رب البهاء ثم ديكو فاعف عنه خالقي رب السماء صلي سلم على النبي محمد وآله آل الهداية وصحبه الطيبين وآله آل الهداية وصحبه الطيبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وسلم نور الدارين وروح الكونين ووارث الثقلين وإمام الحرمين الشريفين وعلى آله وأصحابه وسلم. والله لا تلفي لأحمد ثانيا الله أكبر. فأحمد فرد جوهر لا يقسم. الله أكبر. مكي أفاقبا أفاقبا. الله أكبر. kéèyàn dẹ̀ yóò tán kó sì má gbàgbé ẹni tẹ́bi ń pa kí mo wí. kéèyàn dẹ̀ yóò tán kó dẹ̀ má gbàgbé ẹni tẹ́bi ń pa. wìláyà ni. wìláyà ni. akramakumullah. àwọn tahadiyat àwọn nǹkan tó ń pè ní challenges tó lè jẹ́ mọ́níwù tó lè kọ̀ fún yín láti jórù ìjókòó yìí ó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ yóò tiẹ̀ rí kankan tìbàdàn kọ́ alájí orí omi àti Naomi tó fẹ́ ṣe rere tó yíwọ́ ẹ̀dẹ̀ mọ ẹ̀dẹ̀ rí o mọ́ọ̀tálíkà náà Gàrísà yín tán fi dá yín yẹn pé èmi ò sì wá yíwọ́ táwọn kan máa pé bí ó kọ̀ fún yín pé yìí nígbà nítorí pé nínú ìwà ọmọ èèyàn ní kọ́yó tán kọ́mọ̀ràn ti pẹ́ nìkan ń rí ìnira mọ́. nínú ìwà ọmọ ènìyàn ó ní kó yóò tán kó má rántí pé nìkan kan rí ìnira mọ́. Ọlọ́run kan fi ròyìn èèyàn bẹ́ẹ̀. akramakumullah. wòlíì ní Allah. ètí ń ṣe mí níjókòó yìí ó pọ̀ ju àsìkò yìí lọ àmọ́ ọ̀rọ̀ téèyàn máa sọ kẹlámùlì àríwá yìí ó pọ̀
ó pọ̀ gan kẹlámùlẹ̀ àríwá kí ẹ máa sọ̀rọ̀ nú ẹ̀mí èyí ò lè rí sọ tán ọ̀rọ̀ yín kò gba báyìí nìkan àfi tinú ẹ̀mí nítorí lè jẹ́ mọ́ ní ìfún yín pọ̀ àwọn sẹ́ẹ̀tì yín mọ́tò ní ń rà wọ́n rántí ẹ̀rí kankan mọ́ làbìlàbì tó yìí náà máa ń ṣe èyí ò pàdé yín rí kínú ẹni tí ò tí lówó bàjẹ́ rí. èyàn ò pàdé yín rí kínú ẹni tí ò tí lówó wá bàjẹ́ rí. akramakumullah. alukurani mi tún sọ kalẹ̀ lára yín alukurani mi tún sọ wọ́n tún sọ àyà mi kalẹ̀ lára ti yín gangan wọ́n ń sọ àyà mi kalẹ̀ lára yín báyìí àbẹ̀ntó bá gbọ́ yín nìkan ni ó mọ̀ pé kurani tún sọ kalẹ̀ lára yín bó ṣe ń sọ lára tiẹ̀ náà tòtòkè ọlọ́run tún sọ̀rọ̀ mí fún wa ó tún pèrè ẹ̀ ló kọ́ mí tó ń jẹ́ lára wọn náà Allahu akbar wa amal insanu ìsáhùn bùtà láwù rọ́bù ibùtì láwù méjì ló wà ní àmù àti nìkọ́mù aláǹdà fi oore dán yín wò ẹ̀dẹ̀ pass wàláì mo ti kú sára mẹ́rin gbogbo ń tẹ́ fowó rà yìí sẹ́ẹ̀ ní owó yìí lónìí ó ní tẹlifíṣẹ̀ ẹ̀dẹ̀ wá jáde tí wọ́n ṣe fáàrí ẹ̀yin gángan lẹ́tí wọ́n máàkì lọ́wọ́ lẹ́tí wọ́n ṣe gbogbo nǹkan yẹn fúnra yín ẹlòmíì ojú òkú ni pé mẹ́rin láti pín ẹnìkan ṣe báyìí ẹnìkan ṣe báyìí ẹ wá síbẹ̀ pé ẹnìkan ló rán yín sí. Allah. tó bá kí ọlọ́jọ́ orí 80 years 83 years ni yín ni a ní ọjọ́ orí yẹn ló gbé lọ́lọ́run bá sọ orí kalẹ̀ sọ́dọ̀ ọmọ kékeré àwọn èèyàn máa sànú ẹ̀ gẹ́sẹ́ yóò sì lò báyìí ẹ rí lò ẹ kọjá ọlọ́run á tún fẹ́ mi bá wa bùkún. Amina. àti gbogbo àwọn afáwa níkàlẹ̀ ń bẹ̀rù ni mo kí lápapọ̀ àtàwọn ìyá wa níwájú bí yìí gbogbo wọn ni mo kí àwúyé olórin àgbáńlá ayé orin kékeré ní ìwọ́n bára wọn mu àwúyé lórí àgbáńlá ayé barakallahu fik. Àmín. tí ọlọ́run bá ṣe oore fún èèyàn tó bá ń ṣe báyìí ìdókùn ní ká bá a dúpẹ́ ká sì ṣàdúrà fún un ṣùgbọ́n ṣé n tẹ́ ń ṣe bàtọ̀ lọ́hùn mọ́ àbí bàtọ̀ lọ́hùn àyùtí ìmúna tọ́ àmọ́ aláhùbí misikin. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahi arrahmanir rahim. Wa yut'imuna at-ta'ama ala hubbihi miskin. Wa yatima wa asira. àti yẹn sáwọn alálùdí ẹ̀sìn wa kó gbogbo àdókò ẹ̀ lọ́rùn báyìí. Wa yut'imu akramakumullah. ìjọba Lagos State mo kí wọn ṣeun ìjọba Lagos State ètò yóò ní dàrú. Àmín. láti fàyè eré eléyìí kalẹ̀ kẹrẹ̀ tún kún wa lórí ẹ̀ ogo bí tẹ ní ìdíkọ́lọ̀ náwó sí fún yín nínú stéètì yìí ọlọ́run ó náwó síbẹ̀ fún yín. Àmín. kí ló kọ gọ́fúnà bíi náà Sanwó-Olú yóò san fáwa náà àbí kò ní san fún wa ni kí ló wí ẹni yóò san ẹ kò san àlèmùkútárì ẹ kò Sanwó-Olú fẹ́mi náà ẹ̀mí ò gbówó kankan Lagos State yìí rí ìkànnù àwọn chairmanu rẹ̀ tó yàn tá ń pè ní pẹ́pẹ́ aláàánú àláyé ni aláàánú àgbáyé pẹ́pẹ́ wọn ní Lagos Island tí ìrẹ́ bá ń jẹ alága ní inú Lagos State yìí wọn ò ní sépèlé gọ́fúnà tó bá wà ń bẹ̀ pẹ́pẹ́ ọlọ́run ojú tó ń wọlé lẹ́ẹ̀kejì. Amina. àbáwọ̀ àgbà Ahmad Mukhtar Adamallahu ayatahu. Muhammadu Rasulullah Sallallahu alayhi wa sallam. ní wọ́n ṣe ń kí ọmọ kí o gba àwọn ìkìlílù Ali Tijani o gba àwọn tó ń jọ ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ wọn ma kana tajun tajan illa bi ìkìlílì. Akramakumullah. adé ò lè jáde láìsí àwọn wọyọwọyẹ tí adé àwọn wọyọwọyẹ tí adé òun fi ń parí láti ti já kó yóò kó lálẹ́ yóò di pálí kí mo wí. Tábà ti já wọ̀yọ̀wọ̀yẹ tí adé kú yóò kú ládé yóò di pálí. gbogbo àwọn afá wa ńláńláńlá tó ń jọ ń darí ìjọ yìí tán wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ Sheikh Okiyin yuti imuna ta'ama ala ubbi miskinan
ويتيما وأسيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا. أيا ولبا كيجوكو يكانو أدري من وما أدراك مالي أكباتو wọ́n sọ̀rọ̀ kọ́bà fún Muhammad sallallahu alayhi wa sallam. ó wá ní fákùrọ́ kábàtì àwọn ìtì àmì sí màsí kábàtì gbogbo ẹni tó jókòó lẹ̀ yìí wọ́n wá gba ẹni tó lọ́hùn ṣe lára yín ìtì àmù sí màsí kábà nínú tí Kùránì ní a ṣe ni pé àwọn tẹ́ bá ń pa àwọn tí wọ́n wà powerless ẹ fún wọn nínú tẹ́ ẹ ní òun náà lè wá ń ṣe ẹ wá dùn dé ra kalẹ̀ wàláhì lómi ò ní gbogbo eléyìí nílé stọọ ni ó bù mọ́ wọn wà lọ dànù ìwọnu Ọlọ́run pẹ̀lú mi ní owó ó lè bọ́ gbogbo Lagos State yìí ní 1 year àmọ́ kò rí ẹnìkan bọ́nú àwẹ̀ yìí ó lè bọ́ gbogbo Lagos State ní 1 year ọdún kan gbáko wàláhì kò ní gbin kò wá ṣe nǹkan kan fẹ́nìkan kan nú àwẹ̀ yìí kò tí ẹ̀ ṣe gan before àwẹ̀ láti àmọ́ nú àwẹ̀ lásìkò tí kálukú ń wá bí ó ṣe jẹ bí ó ṣe mú àwọn èèyàn ti gbowó lọ nísìn àwọn ti gba ráìsì lọ wọn ìyẹn mọ̀ kẹ́kẹ́ tó ń pín aṣọ náà aṣọ ọdún nù báwo wá ni ẹni tó ṣerú eléyìí ó sì wá tòṣì Ọlọ́run gan ṣerú ẹ̀ Ọlọ́run ṣerú ẹ̀ èèyàn bíi 500 wọ́n ti gba oúnjẹ lọ nísìn èèyàn 500 150 èèyàn la hawla wala quwwata illa ẹ̀yin olówó tẹ̀ ń bẹ láyé ẹ máa bọ̀ wá sí ọ̀dọ̀ Sheikh Hamad Mukhtar ibi tó wọ yìí ti lè yọ rẹ o. ọ̀nà tó wọ yín lè gbà yọ rè. wàláhì ẹ̀ ń dẹwọ́ nù ni o ẹ máa yẹ ẹ̀ ń tẹ́ máa kó nǹkan fún o àwọn tẹ́ ń kó fún wọ́n ń da sí kànga ni o níjọ́ lè kíámà ẹ̀ ní báwọn kan o nítorí pé àwọn tẹ́ ń fún o fi jíṣẹ́ o àfọwọ́ Sheikh Hamad Mukhtar mọ́ Rosulullah wọ́n ń jíṣẹ́. damallahu ayatahu. wọ́n ń jíṣẹ́ o ọ̀tọ̀ tún ní iṣẹ́ gbangba yìí o ti kọ̀rọ̀ wà o. mo sọ fún ọjọ́ yìí náà ní umra mo ní kí ló ṣẹlẹ̀ àwọn ò ẹ wọ́n ní bàbá ó sì nánu ohun wọn mo lóhùn bàbá ó ti ṣe nánu. àfa yìí mi tẹ̀fẹ́ kó lọ umra bí a kò mọ umra lẹ́yìn àwẹ̀ àfa yìí ilé. bẹ́ẹ̀ ni àkàrà kan la àwọn tán bá ń làágùn nítorí rẹ̀ gbé wọn sínú AC káàgùn gbẹmọ wọn la àwọn bíi mẹ́rin kan tẹ̀lé mi tẹ́ pé mo máa ń wo ojúmọ́ tán bá ti ń drive báyìí tán bá wà ní mọ́tò báyìí ní màá wo 100 wọn báyìí pẹ̀lú àánú gbà mí omi ojú gbé mi pé kí là ń pa nísìnyí tí ń fi sọ àwọn ìdè yẹn omi ojú kan gbé mi àwọn èèmọ̀ lánàá tọmọ yìí ń dáná sí ní ibo la lọ ná ní Ẹdẹ wọ́n á rí i pé gbogbo ọwọ́ rẹ̀ apá rẹ̀ gbogbo ẹ̀ nǹkan sàngùn omi ojú kan gbé mi ni. wọ́n rò pé kí n sì màláka yìí nínú sàmá ìbìlẹ̀ máa lè irú èkó tajọ wáyé kò ní wá màá ti ní kó lọ wọkọ̀ láàárọ̀ yìí lọ sí Saudi kí n dá lọ ṣe wáàsí fúnra mi kó má sí lẹ́yìn mi kó kíyàn tẹ̀ mọ́ iyì rẹ̀ kó jẹ́ pé kì í ṣe pé ó rẹ̀ kó jẹ́ pé ó lọ London àbẹ́yẹ Mẹ́kà ni wẹ́n tí bá máa ń làágùn torí rẹ̀ ṣàánú wọn mọ̀jẹ̀ káàgùn gbẹ̀mọ́ la kó tó fún wọn ní nǹkan tó fi sórí rẹ̀. ẹ bá máa ń làágùn torí rẹ̀ ṣàánú wọn ó ti lọ umra náà nù. wọ́n bá jẹ́ pé ájì náà ni kí wọ́n bá sọ ájì ti súnmọ́ àyíbò ni ṣéwù tiẹ̀ náà ń bọ̀ o tìjámi náà ń bọ̀ o ẹjọ lọ náà ni ẹ mọ wọrí ó tiẹ̀ dá káwọn tẹ́tẹ̀ ní ẹbí mẹ́rin kán off lẹ́yìn rẹ kọ́mọ́ rẹ nìkan kan ní mo náà lọ kán ní àmọ́kà náà lọ ká máa wẹ́ nìkan káàkiri wọ jálánsi wọn ni àwọn jálánsi ń kọ́ wọ́n travel out ni kó fìdí ẹ̀ fún ọ pẹ̀lú àìrí wọn kó bàjẹ́ kí wọ́n sápò lẹ́yìn rẹ ni wọ́n yẹ kí wọ́n náà lọ́rọ́ wọn sẹ́ kó fìdí ẹ̀ fún ọ kó lu ẹni tí ò bọ jálánsi rí kó máa jẹ́ yàkújà káwọn náà mọ ìyára wọn pé abẹ́rẹ́ àyè sínbẹ̀ mi kó wá ṣe bí kó fò wálé ìjọba àwọn Ọlọ́run máa ń kàtàrà sí ẹ̀ pé ó dáa wá fáyọ̀ wà lìjẹ́ náà irú ẹ̀ lẹ́ ń ṣe ẹ̀wùjọ́ tí mo lọ sí ẹ́mbásì mo pàdé àfàwà imam ní ẹ́mbásì
wọ́n wá ṣe interview ń bẹ̀ wọ́n lọ London èmi ń jáde nínú yàrá embassy nínú yàrá kí wọ́n yàrá òun náà tó máa ti ń bìyàn lérò ọ̀rọ̀ biometric ní jẹ́ yàrá embassy lè máa ń gbé àwọn sì ń wọlé gbogbo ẹ̀yin olówó àgbà ńlá ayé tẹ́lẹ̀ náà yẹn ń ṣe tí ó jíṣẹ́ ẹ máa bọ́ sọ́dọ̀ àbá wa àgbà Ahmadu Mukhtar mo ń já yín tán ni wo ẹ sọ̀wọ́ nù àwọn àbá wọn àfọwọ́ ya mọ́tò ni ẹni tí ń jíṣẹ́ fún wa ni àfa ń gbà ń bẹ̀ èmi gan gbà ń bẹ̀ yóò ní ta pàdé níbi kan $1,000 ń fún mi gbà mo ní ọgbọ́nu ẹ̀ ń já Ahmadu Mukhtar ìta ń ṣe yìí ó lágbára púpọ̀ ìtọ́lá ń wíyẹ̀ lẹ́ ń ṣe. wáyú tí mú nà tọ́ mà. bẹ́ẹ̀ni. aláhùbí mísíkìnà wáyé tí máa wá síra. kò sí ọ̀nà kan tó dùn láti wọ àlùjánnà tó tó ìfún yẹn ló ń jẹ ìbọ́ ẹni tẹ́bi ń pa wàláì ọlọ́run gbọ́n o kọjá kó sọ pé ẹnìkan lòun ó kó gbowó fún o yóò máa fáwọn àtọkù no ó fi ọsẹ ní sáfù àní kẹlẹ yìí bù ń bẹ 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 ẹni tó kẹ ó fẹ́ dàn wò ni ẹni tí ò kẹ náà ó fẹ́ dàn wò ni ó fẹ́ kẹ́ni tóun ò kẹ kó máa gbètè àti gbé ẹni tóun kẹ ṣubú òun wà ní fún rárá níta wà ní fún ọmọ fún tó ṣeun ṣé ìwọ ló gbé fún mi ní abẹ́ mi èmi mo gbé owó fún wọn ní kọlọgbà ọ̀dọ̀ rẹ̀ mo lè ní kí àbúrò máa bọ́ ẹ̀gbẹ́ ẹ̀ ó yà lọ gbà lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ wù mí àti kíní àti kejì àti kẹta yín àti kejì ọmọ tí ọba yín bí gbogbo yín ẹ̀ níní nǹkan kan láyé ẹ̀ tó sì kú ọba tí gùn mí mo lè kẹ́nìkan lówó nu yín tó bá tún wá kàmí látọ̀ yẹn mo sọ gbogbo yín ẹ̀ lówó tán bó ẹ̀ wọ́n tẹ́ tẹ́nu ìtì ìmúna tọ́ àmà àlà ubihi miskinan wàá tí wọ́n wá zira ẹ̀ ń bá máa ń ṣe báyìí ó ti ra àlìjánnà gbogbo ẹ̀yin tẹ̀ ń fún wa lówó àkókò owó lẹ̀lẹ̀ wọ́n ní kí ni iṣẹ́ àfa ara ẹ̀ lẹ́rìí àfa máa ń láàánú nínú iṣẹ́ àfa láàánú wà. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó jẹ́ kó yé wa pé nínú tó dáa jù nínú iṣẹ́ òun ni kéèyàn fún yàn ló ń jẹ òun náà lè wá ń ṣe fún wa yìí ẹ wo ráìsì ní bíbà àbá yìí tiẹ̀ náà ń bọ̀ mọ̀ wọ́rì mo rí ọ ní ìsìn àbá máa ń kalẹ̀ máa kalẹ̀ mo rí ọ ní ìsìn mo rí pé èmi àtẹ́jọ́ sọ̀rọ̀ kan ọmọ kéwù mi ni onílé kéwù lẹ́kọ̀ọ́ mi ó wà lágbàá gan ibi tó máa wá ná ibi tó máa wá yànnà sáàsì síbo ṣe ajégúnlẹ̀ gbà mí kò ní jẹun lé àtìyàwó yóò sì fẹ́ lọ́kọ́ máa ń kéwù lé kéwù mo ní máa síbáwọn náà mo ní wọ́n ń gbé ọgbó náà ni wọ́n ń dín ọ lọ́wọ́ ni tó bá yàwó jìnnà gbogbo àwọn nǹkan tó fi rántí bó ṣe ń bọ̀ náà nù téèyàn bá ní wàhálà kò lè nítàn gbogbo àyí anítàn bá a ṣe àkànjá síbi tá a wà yìí jẹ́ ń sọ̀tàn mi fún ọ ò ní láìkọ́ lọ́run ṣe ó bá mi ìtàn wa ò dáa níbẹ̀rẹ̀ àjà lè rí o àmọ́ kì í ṣe tàn tíyàn lè rí tó tọ̀ fóun fẹ́ dàbí Làbíbù àjà lè rí àpàyàn rí àmúgbórí àṣekẹ́kẹ́ rí struggles kákan mọ̀ wà lójú ọ̀nà káwọn tì mí tá à ń lọ ọ̀nà ló dì so àá sì ń lọ tiẹ̀ náà dààmú wọ̀rí. amiina. mo yọjú sí wọn lẹ́kọ̀ọ́ kan ọgbọ́ ibi tó bá ti wà èyí máa lọ jẹ́ mẹ́lẹ́dẹ́ ni o tọ́gbó ti lọ. Qala nabiyyu sallallahu alayhi wa sallama. ọmọ sẹ́ẹ̀kì wọn lẹ́kọ̀ọ́ kan ó ti ṣe nísìn àwọn ò kì í ṣe mọ̀rọ̀kà sí nìkan làwọn bá ṣe o àdàbí ẹni bọ̀ lọ́wọ́ wọn àfọ lórí búrú kan ni mo ní o gbogbo àwọn tó ń tẹ̀lé wọn àwọn ògórí èèyàn wọn pààyàn o wọ́n sẹ̀sẹ̀ látù ni wọ́n sì wọ́n yàn lẹ́bi Muhammad kóòdì ńlá tó ṣe wọ̀ lọ́lọ́ Muhammad ni. sallallahu alayhi wa sallam. dámi ló wà fà. Ahabul amali. Ahabul amali. Ila Allahi ta'ala. wọ́n ní èyí tó dáa jù Ànábì ní èyí tó dáa jù ahabu lówí tafdilan ahabul amali ila Allahi ta'ala iṣẹ́ tó dáa jù tíyẹn lè ṣe tọ́lọ́ ó sì sọ pé a ó kú sẹ́. Sururu tadkhulu ala muslimi. Sururun tudkhiluhu ala muslimi. Kó o máa rí ẹni tínú ẹ̀ ń bàjẹ́ tó wà lórí ìrònú tí sàn fọwọ́ lẹ́nu báyìí. Wa tudkhilu surura ala qalbihi. Ó wá kí ìdùnnú bọnú ẹ̀mí ẹ̀. Ó kí ìdùnnú bọnú ẹ̀mí ẹ̀. Nínú àwọn sẹ́tọ́lọ́run láìkì jù ó dé ní.
أو تكدي عنه دينا àwọn takidi ani udainan àbọ̀ ọ̀rẹ́ ni tí gbèsè ti fẹ́ lé kó ń lù ó wá ní kó má àkáǹtì rẹ̀ wá àbí àkáǹtì àwọn tó jẹ lówó ó wá bá clear bíìsì rẹ̀ ó mú kú ònú ronú gbèsè ó di méjì. أو تتهد عنه جوعا àwọn tẹ́tìrúdọ̀ ani olùjúwà àbọ̀ bá ń lé ebi lọ ebi lè sọ̀rọ̀ di kèfèrí wàláì tàláì sùnmọ́ bí lá ilẹ̀ sí ilá ilá nínú tó burú jù lẹ́yìn àárẹ̀ ebi ni kọ́lá ń fẹ́ pé ebi burú jà rẹ̀ lọ torí tí wọ́n tún rí owó fi tọ́jú àárẹ̀ èèyàn tó máa ń ẹ̀ǹdíọ̀ ebi ó burúkú ju àárẹ̀ lọ èèyàn lè di kèfèrí níbi ebi bẹ́ẹ̀ ni nǹkan mẹ́ta tó ṣe pé tó o bá ṣe àlìjẹ́nà rẹ ti ṣúọ̀ tún kàlẹ́ kan sí. قال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله تعالى ètò dájú nínú iṣẹ́ tí a máa ń ṣe láyé tó lọ́ọ́ máa fi gbà yàn lẹ́rú. سرور تدخله على مسلم sururun tudkhiluhu ala muslimin ìdùnnú tó fi síyàn lọ́kàn irú èyí tí a bá wa Ahmadu Mutari ń ṣe sọ̀rọ̀ kí wọ́n ti àdàkálà surura fi qalbika nísìn yàrá kàtà sábìlà suhudi أنكم الله ilẹ̀ umra aw ilẹ̀ hajj àbíká bí wọ́n gbé hajj àbí umra أنكم الله kí lẹ́yìn àwọn hajj ni ẹ sọ̀rọ̀ ẹ̀yin náà ti ń fa ti yín yálà tí àbá wọ́n ní umra ni أنكم الله ìdí ẹ̀ náà tó ní nǹkan ẹ̀yẹ ìparọ́. سرور tudkhiluhu ala مسلم ìdùnnú tó fi sẹ́kàn mùsùlùmí ẹgbẹ́ rẹ ó wà nù tó fi rí bí wọ lọ́hùn. أو تكدي عنه دينا orí gbèsè téèyàn jẹ ó bá san tó bá ń bí ókè ta ni ẹni ọlọ́run náà nù àwọn ni wọ́n ṣúọ̀ láti wà lìjẹ́ náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ṣúọ̀ ẹni tó bá ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ṣúọ̀ fún pé wà lìjẹ́ náà because ìnira ìbànújẹ́ lágbára iná ló jẹ́ kẹ́lẹ́ mi ní BP àmọ́ n tí ó fún yẹn ní BP ó ti bá clear rẹ̀ BP ò ní dé mọ́ ó bá mú ẹ̀mí ẹ̀ dúró nù pé kó gbáyé díẹ̀ sí bàbá wa Sheikh Hamad Mukhtar أدام الله حياته òun náà ń ṣe yìí ẹ wo àwọn èèyàn 500 wọ́n ti gba ráìsì lọ nísìn ó tún kù àwọn kan náà tó lọ bìbà yìí àwọn tán ti gbà wọn àwọn ti lọ o ẹ tún wá dúró ẹni tó kù ẹ wá dúró ẹni tẹ́ ẹ fẹ́ fún lé oúnjẹ tí ó jẹun kẹ́ fún ní aṣọ tí ó wọ̀ ọjọ́ ọdún ọlọ́run ò ní yá aṣọ dùnú yín dànù. آمين àwọn tẹ́tìrúdọ̀ á ní olùjú àbí ẹni téèyàn fún lóúnjẹ ẹni tí máa ń fún yàn lóúnjẹ ẹni tẹ́bi bá ń pa ẹ fún wọn lóúnjẹ iná lọ́lọ́run wí fún Muhammad náà. صلى الله عليه وسلم ká máa bòyàn lóúnjẹ ó wà nù táwa náà máa ń ṣe nílé kéwú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń gbọ́dọ̀ wa àwọn tó ń bí wọn tó ń mú wọn wá lé kéwú wọn bá ti ń sùn ọ̀kẹ́ báyìí wọ́n sá lọ nù àtìkú àtàyè wọn làwọn bùn wa ọlọ́mọ sì jẹ́ wọn ó kú آمين wọn ó pè ọ lẹ́jọ́ ni wọn lẹ́yìn làwọn wíwẹ̀ mọ́ ìbí máa ń dáhùn lóhùn pé ọlọ́run ń jẹ́ wọn ó kú ń bẹ dákun ẹ má fún wa lókù aláyé ní ẹ fún wa wọ́n ń lọ nu àwọn alákùn àwọn bíi 14 kan láìpẹ́ yìí ni wọ́n lọ sanwó skul wọn ẹ̀ka 30,000 èèyàn 14 àwọn ọmọ kéékèèké àwọn ọmọ bíi ọmọ ọdún 9 àwọn ọmọ ọdún 12 ọmọ ọdún 15 bẹnu wọn ọmọ ọdún 7 mo kó wọn lọ skul fúnra mi ni mo kó wọn lọ tẹ́bá ní àwọn òbí wọn àti pè wọ́n bí oṣù mẹ́rin tán délé géwù wọn ò gbé kọ́ọ̀lù mọ́ wọn ní àfa wàlá àwọn náà ń sọ́ọ̀gù lẹ́kọ̀ọ́ ń bí ni ìlàkẹ́ sànú wa tọ́ àwọn ọmọ tẹ̀mí sì lọ skul yojúmọ́ ó yà yín náà ẹ máa lọ wọn á kà wọ́n bí àwọn bíi 14 wọn á lọ sí skul irú táwọn náà ń ṣe nu làá fi kú nílé ìfi parẹ́ الله níta ń ṣe yìí bàbá wa Ahmad Mukhtar أدام الله حياته iná ènìyàn máa fi wà láyé títí láyé tó bá tún kú yóò tún wà láyé níta àwọn afá wínú pé ànábì sọ fún wa pé ká máa bu ẹni tí bá ń pa lóúnjẹ ẹ̀wọ̀n tẹ̀ ń ṣe ìbí máa ń gbọ́ ni mo ẹ̀sẹ̀ rí lónìí ni lẹ́ẹ̀kan sọ fún mi pé èyí táwọn fẹ́ ṣe ní gbangba ni o ó tún kú yẹ ráìsì báyìí o tí wọ́n tún ṣe tí wọ́n bá fẹ́ ṣe gbogbo ẹ̀ lónìí èrò ti pọ̀ jù wọn ò tún wá ànáwùsì o wọ́n ní ikidile àwa ìjà mọ́sí tàtàtà. ikidili àwa ìjà mọ́sí tàtàtà. wà kún làwọn àkè
أخيك فارج وكن له أخيك فارج والخير أيام الفتى والخير أيام الفتى يوم قضى في الهواهج يوم قضى في الهواهج اكد الهواهج ما استطعت اكد الهواهج ما استطعت ó ní gbìyànjú láti báyàn bí àbùkátà rẹ̀ اكد الهواهج ما استطعت sapá ṣèyànjú rẹ̀ ní tó bá lè ṣe nú ọ̀rọ̀ èèyàn bá a ṣe. اكد الهواهج ما استطعت وقل له أخيك فارج jẹ́ ẹni tí ó máa bá ọmọ ìyá rẹ̀ bí àbùkátà rẹ̀ gbé e lérí gbé ń kó ọ̀ni kìíní yẹn kàn má ṣe bí ẹni pé kò kàn ọ́ ọ̀pọ̀lọpọ̀ tí ń jẹ́ kálukú máa wá tiẹ̀ náà ni pé àwọn tó lọ ń kẹ́ wọn ò wò wọ́n wọn ò rí wọn kálukú wá ń wá tiẹ̀ káàkiri kò ní ìdí kódà mo fẹ́ lè pe ìwà owó ní fardul kifaya ìwà owó mo fẹ́ lè pe fardul kifaya kò yẹ kí kálukú sọ pé òun sábẹ̀ ní tòun wàláì ní jẹ́ kálukú ìjà sẹ́wọ̀n àwọn tó wá fọ ẹ̀wọ̀n fẹ́ lómi náà ni àwọn tí ò rí bí yín àwọn tí wọ́n dájú àwọn tí wọ́n sánjú àwọn ìka èèyàn tó ṣe pé wọ́n lágbára àti bọ́ èèyàn 10 million wọn ò wá bọ́ èèyàn 1000 wọ́n tún wá fi kọ́ọ̀lù rẹ̀ àbí fóònù wọn sí do not disturb DND ìwọ tó bá ń ṣe bẹ́ẹ̀ tó o máa ń fi kọ́ọ̀lì àwọn èèyàn sí do not disturb nígbà tó bá nídìí ọlọ́run ní dọ́wà náà ló. ìkídìlẹ̀ àwa ìjà máa ń ṣàtọ́ta. àwọn yóò máa kọ́ọ̀lù rẹ̀ yóò máa wọlé yóò máa ṣe bí ẹni kí ń ríǹgì lọ́dọ̀ rẹ̀ àmọ́ yóò máa ṣe bí miss call lọ́dọ̀ ẹni tí wọ́n ń pè sódà sọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún ọ sí ọlọ́run ò gbé kọ́ọ̀lù tiẹ̀ ló fi lówó. ṣé àwọn ọmọdé ẹgbọn tẹ́ ń ṣe àsìkò tẹ́ wà yóò gbà á ó yẹ kó súnmọ́ wájú díẹ̀ sí i tẹ́ bá ti ń wọ bíi 78 kan ní yes lákàyè ẹsẹ̀ wàá tó ẹ wò táìmù yìí ọlọ́run à ń bẹ̀ ọ́ o dákun o erékeré nípa ọ̀rọ̀ kéèyàn okun kékeré má gbẹdẹ́ bí o. àmínà. yóò bẹ̀ o torí pé àwọn tẹ́lẹ̀ sí báyìí yóò pọ̀ o wọ́n láwọn ò pọ̀ o wọ́n ń fi fóònù rẹ sí do not disturb kọ́mọ́ disturb rẹ àbí ok gbogbo àwọn tó wà yìí nísìnyí tó bá yẹ pé ẹ fi fóònù yìí sí do not disturb bóun ó ṣe níbi dé ẹ̀wọ̀n adúrú ẹni tó ó pa òun èèyàn sára níbi do not disturb ó ti pa àwọn èèyàn ó ti pa ẹgbẹ̀rún èèyàn kó owó wíwá ń fẹ́ pé kì í ṣe dandan fún gbogbo wa táwọn kan bá ti rí àwọn èèyàn lè máa sáfà wa tó kù táwọn kan bá ti rí ìzàkọ́mọ̀ bí ilbad tọkọtà ní ilbaki kò ní ìdí kí gbogbo èèyàn lówó àmọ́ àmọ́ náwó wọ́n ti kó síbì kan rísàfúà ní gbogbo ẹni tó bá lówó jẹ́ ẹ̀yin kọ́ ẹ lówó wọn ọlọ́run ìṣẹ́ alábòsí kò kàn lè gbé owó kó wá gbé sọ́dọ̀ yìí nìkan kó wá gbé 1 billion 30 billion 3 trillion fún orí kan ọlọ́run ìṣẹ́ bẹ́ẹ̀ 3 trillion 30 billion 300 billion dollar fún ẹnìkan ó yẹ kí wọ́n ní mọ̀ kí wọ́n kọ́ ló ní ó yẹ kó mọ̀ àfàsùnmọ́ bíi. ó yẹ kó o mọ̀ pé wọ́n kọ́ ló ládùúgbò owó yẹn. 30 billion dollar 30 billion dollar 30 billion dollar ohun mìíràn tí àfàwọ̀ àgbà àfàwọ̀ Ahmadu Aláwìyé tí wọ́n lọ sí Saudi tán ní 30 billion 30 billion 30 billion níbi mi kábà mo ní yes mo wá sẹ̀lẹ̀ sọ mo ní orí yín pé ẹ̀sùn mọ̀ká àwọn tán ni ò ní fún yín tiwọn ọ̀rẹ́ adé kábà wọ́n yà bèrè tó lọ 30 billion dollar kódà àwọn alábáwá rí àwọn elédè mi náà rí wọ́n sọ̀rọ̀ lórí èdè wọn wọ́n ti màtúmọ̀ tán wípé wọ́n ń tọrọ owó níbi kábà mo ní ìdí èsùn kò tọrọ owó wọ́n ní àfáàyàn wá dé mọ́ká wọn tọrọ owó kó wọ́n tọrọ owó àwọn tí wọ́n ní ká máa sùn tì yìí sáráyè tiwa ni àfi ká dì mọ́ ru yín ká tẹ̀ dì mọ́ ẹ̀mí yìí kó má bọ̀ ẹ̀mí tí bá ń serú eléyìí fún gbogbo èèyàn
kì í sẹ̀mí tá a lè gbà kó bọ́ abẹ́ ọlọ́run Allah. ọba tí máa ṣe é torí ká lè máa há mi lọ torí kí ni ìpọ́lẹ̀ púpọ̀ ọba tí máa ṣe é kó tún máa ṣe é sí fún àfàwọ̀ àgbà Ahmadu Mukhtar. Amina. ìkánú àwọn èèyàn wọn tí ń sọjọ́ ìbí lónìí alájà wa Aisha MC Olúọmọ ọlọ́run jẹ́ mi rẹ̀ ogun Àmín. sì má bàa yí ọkọ rẹ̀ náà jẹ́ Amina. torí tí máa ń dá báwọn ọkọ ní àwọn ọmọ balance o ó bá ilé kù díẹ̀ báyìí wàláhì ẹ má lè àwọn tẹ́ ti fún rí ẹ má lè ti fún òní fún yín o ẹ wà ní fún yín o wọ́n tó bá lówó bá bẹ lọ́hùn kó má dé lọ sí o wàláhì àwọn tó sànú rí wọn ò ní rí tiẹ̀ ro ó máa ń háàdì kó lówó tó lówó yá kí mo wí. Ó máa hádì kó lówó tó rówó yá. wọ́n lọ kó n ṣe ẹ̀yẹ ni. Turakumullah. bàbá wa Sheikh Mukhtar Adamallahu hayatahu. máa pẹ́ níná yáfun àmọ́ tánwó A máa tán wó. níná yáfun àmọ́ tánwó A máa tán wó. ìdí èyí ló lówó ṣe láhùn Ló ṣe láhùn. ṣùgbọ́n ọlọ́rẹ̀ tọ́lọ́lá ṣàánú ẹ̀ Ṣàánú ẹ̀. bí Hamadu Mukhtaru aláìlá Aláìlá. bó ṣe ná àtúnmí àrísí Níná yáfun a máa tán wó. Ìdí èyí ló lówó ṣe láhùn. Ṣùgbọ́n lọ́rẹ̀ tọ́lọ́lá ṣàánú ẹ̀. bí Hamadu Mukhtaru aláìlá. Bí ṣe ná àtúnmí àrísí. iná yáfun A máa tán wó. yáfun A máa tán wó. yáfun A máa tán wó. èyí Lólówó ṣe láhùn. Lólówó ṣe láhùn. Ọlọ́lá ṣàánú rẹ̀. Hamadu Mukhtaru Aláyìnlá. Àtúnmí àrísí. Níná yáfun a máa tán wó. Ìdí èyí lólówó ṣe láhùn. Ṣùgbọ́n lọ́rẹ̀ tọ́lọ́lá ṣàánú rẹ̀. Bí Hamadu Mukhtaru aláìlá. Bó ṣe ná àtúnmí àrísí. yáfun A máa tán wó. A máa tán wó. èyí Lólówó ṣe láhùn. Lólówó ṣe láhùn. Tọ́lọ́lá ṣàánú rẹ̀. Hamadu Mukhtaru Aláyìnlá. Àtúnmí àrísí. Níná yáfun àmì àtànwó. Ìdí èyí lólówó ṣe láhùn. Ṣùgbọ́n lọ́rẹ̀ tọ́lọ́lá ṣàánú rẹ̀. Bí Hamadu Mukhtaru aláyìnlá. Bó ṣe ná àtúnmí àrísí. Hamadu Mukhtaru aláìlá Àbí bó ṣe ná àtúnmí àrísí. olùdásílẹ̀ Muhammad Rosulullah
أدام الله آياته Muhammad Rosulullah. صلى الله عليه وسلم. Irú yín wá o Ọlọ́run dákun jọ̀ọ́ dákun lọ́rọ̀ rẹ gbà dákun abẹ́ ọ ni là ń bẹ̀ ni abẹ́ ọ Ọlọ́run ogun tí ó ṣe yín tá a fi wá da irú kúrò báyìí pé Ọlọ́run kí ló tún wá ṣe yìí láburú ọlọ́mọdé ò ṣe yín. آمين. torí ẹ̀ láwọn sẹ́nì kankan aláì inú tó máa mú yàn ní downfall ahun bẹ́ẹ̀ gbogbo ayé lámọ̀já ilé kan díẹ̀ tí ó fi ṣubú ẹ̀mí àṣàṣì ẹ̀mí ó ju àṣàṣì à ń lọ́hún ju nǹkan mọ̀ mi kan àṣàṣì ẹ̀mí kí ẹ̀ máa fẹ̀mí tà sí ọ àgbákò ní kó mọ̀ wò báyìí kẹ́ ẹ pàdé lóde kó mọ̀ lọlé kó mọ̀ tún lọlé Ọlọ́run ṣàánú àwa ẹnìkan ló gbé lọ́ọ̀sì wá yìí ọkọ̀ tí wà náà ń tì yìí òjò dé wọ́n tún ti ọkọ̀ rẹ̀ kò tún ní èsì láhìlá irú àwọn àgbákò yẹn àti ṣe é rí dáadáa wàláhì tàláhì tá a lọ Ìbàdàn àbí yóò kó bí náà táwa ṣe wá sí gbàgbọ́n nílò BMW 1993 1992 àfa ọkọ̀ tí ò ní èsì láhìlá illallah òjò wà dé gbà tí ìjẹ́ ti lọ́kọ̀ ńkọ́ a ti ṣe wèrè ló gbàgbó pẹ̀lú gbẹ̀gbẹ̀gbẹ̀ wọ́n ti hó ọ wá gba wọn lọlé àwọn tí wọn ò fún lọ́rọ̀ gan-an wọ́n kó sínú mọ́tò wọn lọlé àwọn màá rìn wọ́n máa ká ṣéwò ẹkúṣẹ́wò lórí ìrìn la ilaha illallah lórí ìrìn ṣéwò àgbádùn yóò ó gbádùn mi ó sì ń lọ pẹ̀lú mọ́tò tiẹ̀ èmi fẹsẹ̀ rìn bọ̀ àwa ní sùúrù harifa àwa rí kànrà ní 92 sí èsì how many years àwa rí kànrà 33 years òun àkọ́kọ́ mọ́tò mi òun ni BMW kò wá sí èsì ń bẹ̀ a lò lébi tẹ́ pé kódà tá bá ń jẹ nǹkan mọ́tò tó bá bọ́yẹ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀ gbọ́dọ̀ mú padà torí ó jẹjẹkújẹ mọ́ torí inú ọkọ̀ wọn ọ̀dà gbogbo ẹ̀ ti kún fèpẹ̀ ẹ̀wọ̀n kí àwọn máa ń rọ́ ọmọ kí ó sún mọ́tò ni ọkọ̀ tó bá ya ọ̀dọ̀ mi tí àwọn ìwà tún ṣe ìbò yóò lọ wọn lọ Nàìjíríà ó ti ṣe kí láyé bùrí wọn yóò bẹ ọkùnrin bàbá òkè tó fún mi fẹ́ǹsà yìí ọ̀bẹ̀rẹ̀ àṣewà àbànà Ọlọ́run wọlé ànágbé wájú Ọlọ́run wọn ò ní lu ẹrù rẹ̀ ń gbàǹjo. Amina. Ọlọ́run àṣewà àbànà ẹ bá ń sàmì o. Àmín. Sheikh Al-Huda Ọlọ́run àṣewà àbànà yẹn eléyìí ire ni o ìtì sóore o àmọ́ ètò ìṣẹ́fẹ́ mi yóò wà gómìnà sí nǹkan torí etí yóò máa já gbogbo wa ni fẹ́ǹsà òun ló fún mi ǹjẹ́ lẹ́sàn náà kọ́ ni last year ọkọ̀ yẹn ti rìn 5 years láàrin ọdún kan sísìn èkó tó ti wá more than 70 ni ẹni àwọn ọlọ́wọ́ program wa more than 70 ni láìpẹ́ tí mo ti lọ London dé ni mo ti wá sí kò ìdí sí láti 4-5 months sísìn èyí tó kéré jù ni ẹ̀mẹ́ta lọ́sẹ̀ bẹ́ẹ̀ ni à ń lọ sílé lẹ́yìn sí o ọ̀túnla à ń bọ̀ wá sí Abẹ́òkúta ọ̀la ìlú kan ni mo ń lọ ọkọ̀ yẹn abana ọ̀la sẹ́wù tó bá kọ́lọ́ ń bá kọ́ fún ọ kó o ní lówó kú Ọlọ́run ó change ẹ̀ fún ọ. Àmín. Kọ́sì kìí ṣe dandan kí ẹ̀ lówó kú wọ́n ti ń lò bọ́ àwọn kan tí wọ́n bẹ́ǹsì tí wọ́n gbà tí wọ́n ti fún wọn gọ́ wọ́n ń jẹ Ọlọ́run dákun tó bá kó o kọ́kọ́ lówó kú torí bó ṣe pọ̀ ní nǹkan kò tó ké ẹ̀ sọ́sì o kí ló ń dé èèyàn lówó tó kọ́ gbogbo tó ní sí kejì àyàn ó lè tán kọ́ Ọlọ́run pé kó mọ̀ tán wọ́n rà lọ́wọ́ ẹ̀ náà ni àbí kó ṣe gọ́ọ̀mẹ̀ntì kan bá wó dànù bẹ́ẹ̀ ni àwọn olórí búkú àwọn àgbákò ìjọba wọ́n lè dẹ́sí yàn nínú ọmọ ogun Ọlọ́run níjọba wà yóò dẹ́sí yàn ní pé yá bàbá tiẹ̀ jẹ́ gbogbo tó ṣe láyé rẹ gbogbo ti tàn Ọlọ́run dákun ọlọ́sẹ̀wà bànà ọmọ àfáàní àwọn náà o dákun má kọ́ kalẹ̀ kó fẹ́ pé yóò tán fún. Àmín. mọ̀jẹ̀ o kala àwa táwọn ti bùn kárí mọ̀jẹ̀ àmọ́ dáǹkàjọ fún. Àmín. Ó tíráyè fún wa pẹ̀lú ọkọ̀ yẹn bọ̀ mọ́ á ní di ilọ́sì irúgbẹ́sẹ̀ délẹ̀ kan yẹn kí mi náà yọ sẹ́fẹ̀ tí gbẹ́sẹ̀ káwájọ fi imú ẹ̀ kanra wọn ẹni Ahmadu Mukhtar Hamad Labeeb Ahmadu Mukhtar Hamad Labeeb àwọn èmi làwọn kullu ma sumiya bil Labeeb fa huwa Mukhtar kullu ma sumiya bil Mukhtari fa huwa Labeeb Ọlọ́run jọ̀ọ́ abẹ́ ọ́ ogun tí ó mú wa lórí kodò lára yín lákòmọ́jọ ṣe yín. Àmínà. Gbogbo ayé ní jẹ àǹfààní ọmọ ìyá ń jẹ ọmọ kéwù ń jẹ ọ̀tá ń jẹ àwọn ọ̀rẹ́ ń jẹ tó bá pé yín náà ni ayẹ̀ ń dá kọ́lọ́ mọ̀ ṣe gbẹ̀rọ fún yín ká mọ̀ tọwọ́ yín gbà.
lẹ́yìn gbàtà ìfi sáhun ẹni tó bá ti jẹ́ kó òun kò ní jẹ́ kí ilẹ̀kùn rẹ̀ wà mú clock gbàtà tí ń jíṣẹ́ ó ti tán tẹ́tọ́kọ́ ni pé kí kálukú ní ìdàfún à ń lè kó máa rọ́ síbẹ̀ òun kẹ́ mọ́ kó wa níjọ́ ní tí ẹ̀wà ní Saudi mo á pè yín afáwa kan bẹ́ẹ̀ lọ ní afá kájọlá Abdulsalam afáàná lálàfà yẹn wọ́n fẹ́ ṣe mahadura kan wọ́n fẹ́ ṣe conference kan mọ̀tàmọ́rù kan wọ́n wá mẹ́ńsàn yín pé àwọn fẹ́ kẹ́ wà ń bẹ̀ ìmọ̀ bìlì máìlì ìmọ̀ bìlì òdúrì ọ̀dà wọ́n ṣe dàgbé bìlì òdúrì ni kò lè ṣeéṣe mọ́ bìlì máìlì ṣeéṣe so kódà lánàá wọ́n yìí pè mí kí àwọn rí kíní afá mọ́tò báyìí lákòótó lọ́ọ́ bá mi jíṣẹ́ fún wọn mo ní ìdẹ̀ jíṣẹ́ fún wọn táyà múmu ni tí wàá wù yàn ẹ lè fomi ṣe àmọ́ tí wọ́n ti di pé yàn ti rí àfihàn dábìlì máa yìí táyà mú ìjà yéṣu nísìn àti di máa wù kò ní ìdí gbogbo àwọn tá a pè ẹ̀yin nìkan la pè àpẹ nìkan kan mọ́ ẹ̀yin nìkan la pè àfa wa kájọlá mo ti jíjẹ báwọn ọlọ́run abẹ́ ọ̀dà kun gbogbo ti ń jẹ́ Al-Huda lọ́dún tí ń bọ̀ ọlọ́run já tún pọ̀ tuntun báyìí lọ. Amina. ẹ̀yin yẹn wa tẹ wá gbà àánú ọlọ́run kó bá wa fàánú rántí ẹ̀yin náà lẹ́yìn ọ̀tọ̀ọ̀tọ̀. Amina. káyìn náà máa ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan káì ọ̀rọ̀ yẹn máa wò pé wòlíì ọlọ́run ní bàbá wa yìí ẹni ń tẹ́ ìjókòó yìí ń túmọ̀ ó pọ̀ afẹ́kẹ́yìn náà tẹ wá gbà yìí tẹ́yìn náà tẹ bá rà àánú ọlọ́run ẹ máa ṣe báyìí wọ́n á di ọ̀rọ̀ yẹn mọ́wọ́ ó di mọ́wọ́ ó dùn mí tí mi ò rí bẹ́ẹ̀ yẹn record kí n sẹ́nẹ̀ sẹ́nìkan ń fẹ́ kó gbọ́ torí ahun ni àwọn ahun olórí ibú àwọn èèyàn kan wà kó o mọ Ìgbò rí ó dáa ju kó o mọ mùsùlùmí lọ Ìgbò tí è kírun gẹ́gẹ́ God ní sineke kìnìkan ló kàn mọ̀ kí ẹ má mọ mùsùlùmí rí gbà mí ó dáa bílíọ̀nù àfa yóò fẹ́ fún wa lówó yóò máa kó 10,000 naira sínú kékeré ìbẹ̀rẹ̀ àwẹ̀ 10,000 àwọn ọmọ kéwù ọlọ́lá kò mọ̀jẹ̀ mẹ́ni rí mọ́ bílíọ̀nù àti ti ṣe crude oil kó fẹ́ fún yàn lówó kó mọ̀ fún yàn 10,000 naira ládùúgbò billions of dollars yìí sẹ́bọ̀n náà dájọ́ fẹ́yìn tẹ́yìn náà yìí gbogbo ń tẹ́ kó kalẹ̀ síbí ẹ lè kó sílé 1 year 2 years ẹ ní jẹ́tàn ẹ wá ń kó jáde ọlọ́run abẹ́ má fi ikú rántí yín. Amina. má fi àárẹ̀ rántí yín. Àmín. ọlọ́run sì má sókè yín sómi ẹ̀wọ̀n. Àmín. àgbàtí mi ṣe fún 19 àgbàtí mi ṣe pààyàn àgbàtí mi ṣe kìlọ̀ mi dẹ́wọ̀n ẹ̀wọ̀n wà ìmọ̀ ń parẹ́ ìmọ̀ àfẹ́ sàmà nsú náà tó bá dọ̀ wà máa yanjú ẹ̀ sàmà nsú tó bá dọ̀ wà máa yanjú ẹ̀ ẹ lọ wá lọ́yà yín ẹni kó bá wà lọ́hùn ẹni kí lọ́yà bá wà lọ́hùn gbogbo nǹkan bẹ́ẹ̀ bí ṣe ń lọ́hùn 3 weeks kò wálé o 2 years kò wálé o ọlọ́run bá ń gbọ́ bó ṣe ń sọ́ka àwọn lọ́yà gidi gbé àwọn kọ́lá bọ́ lọ gba gàdúrà fáwọn àbí kí ni jẹ́ bàbá tó da bàbá tó lóun ó ṣe kéèsì Fálànà bàbá àwọn olóhùn tó da fún olóhùn ó bá Babangida ṣe kéèsì mo ní Babangida lẹ̀ ó sì mọ̀ pé ẹ bá pa àwọn náà nísìn ẹ bẹ́ ràn án lọ́wọ́ ni òun ti darọ ẹ tẹ́lẹ̀ olóhùn lòun yan Abíọ́lá jẹ tó òun jẹ kó wọlé fún ìdìbò mi ẹ má bàa ṣe kéèsì kankan ó ti rẹ̀ yóò kàn kú sí lọ́rùn níwájú lẹ́yìn lẹ́pa ẹ fi lẹ̀ bàbá yẹn kó làbí yẹn gbà ní lọ́yà kò ní wálé jọ̀hún aṣọ ẹ̀wọ̀n ṣẹ́jú kan ọlọ́run jẹ́ kó ba ilé mu. Amina. torí pé bó ṣe ń da yìí àwa ló dùn mọ́ àwa tó sì dùn mọ́ náà nínú àwa àfa àpọ̀ ìní tàn yín jẹ adájọ́ àwa àfa nìyẹn kódà ó dùn mọ́ kírísítẹ́nì ju báyìí lọ ju àwa gan lọ ó dùn mọ́ mùsùlùmí tí sáfà ju àfa lọ àmọ́ dùn mí 100% kò dín ní 100 tí o bá dùn mọ́ mi kí n má nírú ẹ̀ bẹ́ẹ̀ ni kọ́mọ mi má nírú ẹ̀ ó dùn mọ́ mi kó tún dáa ju báyìí lọ gan sí kọ́lọ́run tún sádà rẹ̀ fún yín ju báyìí lọ bọ́n náà là ń jẹ́ ń bẹ̀ yín nísìn ọlọ́run má yọ ọ́nà láàrọ̀ yín Àmín. má yọ ọ́nà láàrọ̀ yín kì í ṣe pé bẹ́ẹ̀ ṣe dáyé náà lẹ́bẹ̀ẹ́ sí ń di báyìí ẹ ti rìn rí tẹ̀wọ̀n mọ̀ kẹ́nìkan lọ rí ẹ wá bọ́ síbi lẹ́yìn tó ti rí yín pẹ́yìn lẹ́ ń lọ yìí ọlọ́run mọ̀ dá yín pa síbi lẹ́yìn tó tún ní rí yín mọ́. Amina. la hawla wala quwwata illa billah ọlọ́run àfàgàn wájú ọlọ́run àfàgàn táyà dábì tí mo nígbàgbọ́ nínú wọn gan kí wòlíì ọlọ́run ni wọn torí àjọlá wọn pẹ̀lú àìsíláyé wọn á sì ń rí jẹ ó dẹ̀ fúl iná wọn atánná wọn ó dẹ̀ fúl kìí ṣe lówà kọrẹ́ǹtì ọlọ́run wọlé àfàgàn wájú ọlọ́run dákun àdéhùn tọ́lọ́run bá wọn ẹni rẹ ṣe pé òun ò ní jójú tì wọ́n kó pé lára yín jálẹ̀ Àmín. ó ti ń pè lọ kó tún pè jálẹ̀ gbogbo bí tẹ́ lẹ́ka sí tọ́lọ́run ti ń ṣàánú yín má jẹ́ kí wọ́n rí yín bẹ̀ pé àwọn fẹ́ rí yín mọ́. Àmín. la hawla wala quwwata illa billah atamati laili fajiri atamati laili fajiri Al-Huda atamati laili fajiri bó ṣe ń dára yìí kò mà ní bàjẹ́ atamati laili fajiri bó ṣe ń dára yìí kò mà ní bàjẹ́
àtàmọ́tì láyé lè fàjèrè. Bó ṣe ń dára yìí Kó má ní bàjẹ́ àtàmọ́tì láyé lè fàjèrè. ẹ bá ń wí. Bó ṣe ń dára yìí Kó má ní bàjẹ́ àtàmọ́tì láyé lè fàjèrè. àwíyé. Bó ṣe ń dára yìí. Kó má ní bàjẹ́ àtàmọ́tì láyé lè fàjèrè. Ó yẹ kẹ́ bá máa wíyé lọ sí London. àtàmọ́tì láyé lè fàjèrè. Ẹ bá ń mọ àwíyé lọ British. àtàmọ́tì láyé lè fàjèrè. Tóró máa rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àmọ́ kó jọ̀wọ́ yín. àtàmọ́tì láyé lè fàjèrè. Dára yìí Kó má ní bàjẹ́ àtàmọ́tì láyé lè fàjèrè. dára yìí kò máa ní ìbàjẹ́. Jẹ́ àtàmọ́tì láyé lè fàjèrè. 500 to 520 bó ma lọ. Èlé fàjèrè. fàjèrè àtàmọ́tì láyé lè fàjèrè. 00 Ó ṣe ń fa 500 ìmọ̀lẹ̀ kó má jẹ́. to 520. Ó ṣe ń fa ìmọ̀lẹ̀ kó má jẹ́. Àtàmọ́tì láyé lè Fàlàyìnlá bó ṣe ń fara ìmọ̀lẹ̀ kó má jẹ́. Àtàmọ́tì láyé lè Ó ṣe ń fa Àdàlí Àràbí. àtàmọ́tì láyé lè fàjèrè. Ó yẹ bàbọ̀. Àdàbí yàlí mo dàbí. Àtàmọ́tì láyé lè fàjèrè. Èjì ní ìwọ̀n àgbà yìí máa jẹ́ kó máa jẹ́. Àtàmọ́tì láyé lè fàjèrè. Ṣéwù Lábí kò má jẹ́ kó má jẹ́. Àtàmọ́tì láyé lè fàjèrè. Àtàmọ́tì láyé lè fàjèrè. Fàjèrè Àtàmọ́tì láyé lè fàjèrè. yàrá yìí má jẹ́ kó má jẹ́ o. Àtàmọ́tì láyé lè fàjèrè. Bàbá gbogbo ti àgbà òní òmùra. Àtàmọ́tì láyé lè fàjèrè. Olóòtú Yusufu yàbá rí àbá. Àtàmọ́tì láyé lè fàjèrè. Bó ṣe ń dára yìí má jẹ́ kó má jẹ́. Àtàmọ́tì láyé lè fàjèrè. Kó bàbá láyé lá má jẹ́ kó má jẹ́ o. Àtàmọ́tì láyé lè fàjèrè. Olóòtú fún bàbá láyé lá má jẹ́ kó má jẹ́. Àtàmọ́tì láyé lè fàjèrè. Olóòtú. Oníṣọ́lá o.